kí làkúlé kan ọkàn rẹ tó ń dábàárù ìrìn àjò rẹ lónìí pẹ̀lú Olúwa. kí ni máa mú kínú Ọlọ́run ó dùn sí yàn? ìrìn ni. ẹni bá ń bá Ọlọ́run rìn ìní máa bá Ọlọ́run ṣiṣẹ́. ẹni tí ò sì fi sí Ọlọ́run ṣòwò ṣe kò lè fi jọba Ọlọ́run ṣeré jẹ. ẹni tí ò ní ìrìn pẹ̀lú Olúwa kò lè ní iṣẹ́ Olúwa. àwọn tí ò sì ní iṣẹ́ Olúwa ọ̀ranyàn ni. ó ti kàn jẹ́ ẹni rà padà tó ìṣù ọbẹ̀ wọn níṣẹ́. ẹni ayé ẹ̀ bá wo Olúwa lolúwa máa ń bẹ̀ níṣẹ́. àwọn tí ayé wọn ò wo Olúwa wọn à ní iṣẹ́ Olúwa ṣùgbọ́n wọn a máa ní akitiyan ẹ̀sìn. ní Mátíù 11:28. ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ kì í ṣe ṣé oúnjẹ òòjọ́ ni Jésù ń sọ. tá a dẹrù wíwo lé lórí akitiyan ẹ̀sìn ni máa ń mú kọ́rùn ọ̀wọ́ ni. ẹ̀sìn lọ́lẹ̀sìn ẹ̀sìn lẹ̀sìn tí ń gunni ní kùtùpàtà yẹ ní fi ra. ẹ̀sìn là á ṣe. ìní wọn mọ̀ náà ká àlébù sí ọ pé irú Ọlọ́run wo náà lọ́lọ́run tó ń sìn táyé ẹ̀ rà kí báyìí. ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n ń bá Olúwa rìn ayé wọn mọ̀ yọrí sókè.